Mm. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. In the name of Almighty Allah, the most beneficent, the most merciful. Today we shall be discussing about importance of patience. Importance of patience. If we look at what Almighty Allah said in the Holy Quran, Quran advises Muslims to be patient, no matter how the situation is. And patience is a strategic capacity or a way of managing our emotions. We have to know how to manage our emotion, and also how to delay the gratification which improves our decision making. So we have to be patient before we decide to make any decision. And also our mental health requires patience, and it helps also to achieve our goal. And also patience is a powerful tool. It is a powerful tool for building resilience, and there are several benefits or key benefits of practicing patience. If we know how to manage our patience, we shall achieve a lot when it comes to our decision making, and also how to avoid losing control. That is, we must have emotional intelligence. That is emotional intelligence. We must know about this, and also it is part of leadership skills. It is part of quality of leadership skill for every good leader. And also goal achievements and growth. It fosters persistence in overcoming obstacles, whatever the obstacles or challenges facing us. And also it helps to develop new skills. It helps to develop new skills, and also we would understand the worthwhile achievement that takes
time. And also it helps us to achieve a stronger relationship, because patience nurtures empathy, tolerance, and better communication in both personal and professional settings. And also it helps to achieve better mental health, because it reduces stress and frustration by accepting reality rather than fighting against uncontrollable circumstances. And we shall look into few verses of the Holy Quran to support this what we are discussing, because Quran emphasizes on patience. Patience in Arabic is as-sabr, and Quran emphasizes that patience is a vital virtue, and Almighty Allah promised that Allah is with those who are patient, and also we get reward, unlimited reward from him. For instance, in Suuru-Baqarah, Quran 2, verse 153 says, Ya ayyuhalladhina amanu, Ya ayyuhalladhina amanu, amanu sta'inu bis-sabr was-salata, inna Allaha ma'a-sabirin. And what Almighty Allah is saying in this verse, that is, he is advising us to seek comfort. Ista'inu bis-sabr, seek comfort, but in patience. Seek comfort in patience and prayer. And Almighty Allah is truly with those who are patient. For the benefit of those people who doesn't understand English language, we shall mix today's program with the Yoruba language as well. A kí gbogbo èèyàn wa nínú ilé pé ẹ kú dédé àsìkò yìí. A kí ọkùnrin, a kí obìnrin, a kí ọmọdé, a kí àgbàlagbà. A kí ọmọdé, a kí àgbàlagbà. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò ní dídí àsìkò yìí, òun náà ni kí ni àwọn àǹfààní tí ó wà níbi sùúrù.
kí ni àwọn àǹfààní tó wà níbi sùúrù, kí ni à ń pè ní sùúrù, kí ni àwọn nǹkan tó lè fà á tí ó fi lè jásí pé sùúrù ló lè jẹ́ ká achieve àwọn nǹkan tí a bá fẹ́ ní ayé tí a wà yìí. Sùúrù ó jẹ́ nǹkan pàtàkì kan tó jásí pé òun ni irinṣẹ́ pàtàkì kan tó lè ràn wá lọ́wọ́ láti jẹ́ ká achieve ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá fẹ́ ṣe láyé, tá a bá fẹ́ ṣe àṣeyọrí nílé ayé tá a wà yìí. Láti lè improve decision, tá a bá fẹ́ make decision, o fẹ́ fẹ́ ìyàwó, tó o bá ṣe sùúrù ó sì ìyàwó fẹ́. Tó bá fẹ́ lọ́kọ, tó o bá ṣe sùúrù ó sọkọ yàn. Tó bá fẹ́ kọ́lé, tó o bá ṣe sùúrù tí àsìkò kọ́lé ò tíì tó, tí agbára ní tó fi kọ́lé ò tíì tó, tó wá bẹ̀rẹ̀ sí kánjú, tó bẹ̀rẹ̀ sí kánjú, tó bẹ̀rẹ̀ sí kán ojú, kí kánjú tó ń kánjú ni ó padà ṣubú ni. O lè wá ṣubú gan kó má lè dìde mọ́. Nípa wípé sùúrù ó jẹ́ nǹkan pàtàkì. Ẹni tó jẹ́ olùkọ́ tí ó bá ṣe sùúrù pẹ̀lú àwọn student ẹ̀ yóò sì inú bí. Tí student ó bá ṣe sùúrù pẹ̀lú ẹni tó jẹ́ teacher ẹ̀ yóò sì wà wù. Tí bàbá ó bá ṣe sùúrù láàrin wọn àtàwọn ọmọ ẹ̀ yóò sì ọ̀rọ̀ sọ. Tọkọ ó bá ṣe sùúrù pẹ̀lú ìyàwó yóò sì inú bí. Tí ìyàwó ó bá ní sùúrù, yóò kàn máa kúrò nílé ọkọ kan bọ́ sílé ọkọ míì, nítorí pé sùúrù òun là fi gbé ilé ọkọ. Àwa tí a jẹ́ ọmọ fún àwọn òbí wa nígbà míì wọ́n lè tán wa ní sùúrù. Sùúrù la máa fi bá wọn gbé, sùúrù la máa fi bá wọn lò, because àwọn náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù kó tó di pé àdébí tí a dé lénìí. Tí ó bá sí sùúrù, we cannot achieve a stronger relationship. Relationship between the parents and the children, relationship between wife and the husband, relationship between friend and friend, relationship between the master àti àwọn tó bá jẹ́ followers, between leaders and the followers. So kò síbikíbi tí sùúrù yìí tí kì í ti wáyé. Ìjọba olórí orílẹ̀-èdè ìlú kan tí ó bá ṣe sùúrù yóò sì wà sí àwọn aráàlú. Àwọn aráàlú wọ́n padà máa gbé ṣépè ni. Nítorí pé gbogbo àwọn tí ó fẹ́ jẹ́ leader fún wọn ní irú wà kan náà. Bẹ́ẹ̀ náà ni ọba ìlú tó fẹ́ darí ìlú, kì í ṣe pé gbogbo àwọn aráàlú máa ní irú wà kan náà àfi kó ṣe sùúrù. Ẹni tó jẹ́ gómìnà state kan tí ó bá ṣe sùúrù yóò sì wà. Ẹni tó bá jẹ́ baálé ilé àbí baálé ìlú tí ó bá ṣe sùúrù yóò sì wà. Gbogbo ẹni tó bá jẹ́ adarí ìjọ tí ó bá ṣe sùúrù pẹ̀lú àwọn ìjọ rẹ̀, ọwọ́ ara rẹ̀ ló fi tú ìjọ rẹ̀ ká. Òun ni ohun tí à ń gbé yẹ̀wò. Àwọn sọ pé sùúrù yìí ó ní impact nínú àlàáfíà wa, to achieve better mental health. So a need sùúrù. Ẹni tó bá ní sùúrù púpọ̀ tó gbogbo nǹkan ló máa bínú, yóò máa bínú gbogbo ìgbà sùúrù tó nǹkan bá ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìjà. So irú ẹni yẹn tí ó bá ṣọ́ra yóò padà develop high blood pressure. Tó bá ti wá lọ develop pé ẹ̀jẹ̀ ríru ó ń ṣẹlẹ̀ sí i torí pé kò lè ṣe sùúrù, gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ wà. Tí nǹkan bá ti ṣẹlẹ̀ kò ní farabalẹ̀. Ẹlòmíì tó bá ti gbọ́rọ̀ kan yóò tó bọ́ sórí social media, ó ti tan kámẹ́rà nìyẹn, ó ti ń sọ̀rọ̀ lọ nìyẹn, láì ṣe wádìí, láì ṣe sùúrù kó farabalẹ̀ wádìí kí ló ṣẹlẹ̀ kó tó di pé ó máa dá sí i. So látara àìṣe sùúrù yìí ó jẹ́ káwọn ẹlòmíì ó máa sì ọ̀rọ̀ sọ lórí social media.
ó ń jẹ́ kẹ́lòmíì kó di ẹni tí àwọn ọlọ́pàá ò mọ̀ wá káàkiri torí pọ̀rọ̀ tí ò dáa lójú ó ti bọ́ sórí social media ó ti sọ nípa ẹnìkan. So ìdí nìyí tó fi já sí pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe láyé yìí wallahi tallahi ó ní di sùúrù. Àwọn ṣàlàyé nínú àwọn nǹkan tí mo kọ́kọ́ sọ síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a lè fi lo ayé yìí tàbí lè achieve ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a fẹ́, so a nídìí sùúrù. Sùúrù wà nínú ẹ̀. So Quran tó bá lọ tó bá bọ̀ ó máa ń sọ̀rọ̀ nípa sùúrù yìí ni wọ́n ń pè ní asọ́bùr nínú èdè Lárúbáwá. Nínú Arabic morphology tí wọ́n bá sọ pé sọ́bàrà yẹ́sìbìrù sọ́bùràn. So sọ́bùrù òun náà ni sùúrù. So ọ̀pọ̀lọpọ̀ àyà ló wà ní Quran níbi tí Quran ti sọ̀rọ̀ sùúrù àti onísùúrù. So sùúrù àtẹni tó ní sùúrù, so Quran máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà. Àwa ní tá bá wo nínú Quran 2 verse 153 Ọlọ́run sọ̀rọ̀ nípa àyà kan bẹ̀ tí a rí gbólóhùn sùúrù ń bẹ̀ àti onísùúrù. Ọlọ́run sọ wípé yá ayyuhal ladhina amanu, mo pe ẹ̀yin tí ẹ̀gbọ́n náà bá gbọ́ lódodo. Amanu ista'inu bis-sabr. Ẹ try kẹ́ ẹ máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú sùúrù. Tó wọ́n bá ń wá nǹkan lọ́dọ̀ ẹnìkan tí ò tí ì ṣe sùúrù. Má kan lójú, tó bá kan lójú púpọ̀, ìkánjú yẹn pọ̀ nǹkan lójú púpọ̀ ó lè mú kó bínú kó má ṣe nǹkan tó fẹ́ mọ́. So Quran ó fún wa ní ìmọ̀ràn nípa ọ̀rọ̀ ilé ayé wa. Ista'inu bis-sabr. Ẹ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ rí ìrànlọ́wọ́ pẹ̀lú sùúrù. Was-salata. Sọ̀láàtù bẹ̀yẹ a rí wípé nínú Quran sọ̀láàtù ó ń túmọ̀ ìrun kíkí èyí tá a máa ń kí. Bẹ́ẹ̀ ni àsọ̀láàtù ó máa ń túmọ̀ àdúà, supplication. Tí a bá ń wá nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run àfi ká máa ṣe sùúrù. Tó tá bá ṣe sùúrù ọwọ́ wa lè má tẹ̀. Tá bá ṣe sùúrù a lè sì wà wò. Tá bá ṣe sùúrù ọwọ́ wa lè má tẹ̀ nǹkan tá a fẹ́. Ìdí nìyí tó fi já sí pé Quran ó máa advice wa yìí pé ká ṣe sùúrù lórí àwọn nǹkan tá a bá ń fẹ́. Nítorí pé látara àìṣe sùúrù àbí àìtẹ̀lé àwọn ọ̀rọ̀ Ọlọ́run yìí, ibí yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ni wọ́n ti kọlu Ọlọ́run. Ibí yìí náà ti kọlu àwọn èèyàn. Ibí yìí náà ti ṣìwàwù. Ẹ wo ọ̀dọ́ mi tó bá wá owó títí tí ò bá rí, àbí kó já sí pé ìyàwó rẹ̀ ló frustrate ẹ̀. Ẹlòmíì wá ìyàwó ẹ̀ ló frustrate ẹ̀ nínú ilé. Ilé wa kan ṣe Ọlọ́run ó dé níjọ́ wo lọ́lọ́run tó fẹ́ dé. Ẹ̀yin náà lọ wọ́gbọ́n kan dá. Àwọn ìyàwó ilé ẹlòmíì ló máa sọ fún pé ẹ̀yin náà lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín. Lágbájá ìjọ́ wo lọ bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹlẹ́jọ́ kàwé. So nísìnyí ó ti kọ́lé 4, ó ti ní mọ́tò bíi 8. Lágbájá ó ti nílé 3, lágbájá ó ti kọ́lé 2, ẹ̀yin ò rí kankan kọ́. Àwọn ọ̀rọ̀ tí ẹlòmíì máa ń gbọ́ látọ̀dọ̀ ìyàwó ẹ̀ àbí látọ̀dọ̀ ọ̀rẹ́, wọ́n á ní ẹ̀wọ́n náà lọ́wọ́ wá ọgbọ́n dá sọ̀rọ̀ ilé ayé rẹ̀. Ẹ̀wọ́n náà lọ fi nǹkan kan kún ọ̀rọ̀ ilé ayé rẹ̀. Ibi tí wọ́n bá ti ń sọ ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ gbà tí ó wá fẹ́
mọ kí náà ń sọ wọ́n máa sọ fún pé ìwọ náà lọ dọ́gbọ́n sọ̀rọ̀ lé ayé rẹ ọ̀rọ̀ gbogbo àwọn tó rí tó dáa fún yẹn wọ́n kàn parọ́ ni ó ní kankan tí wọ́n ń ṣe lábẹ́nú tó ń fi dọ́gbọ́n sọ̀rọ̀ lé ayé wọn. Ìwọ náà lọ tẹ́ǹdì ìwọ náà lọ ṣògùn owó lọ ṣògùn owó ìwọ náà wá wo ṣe lówó Ọlọ́run sọ pé ẹ má gbàgbé ìpín tí ń láyé. Ọlọ́run ti ń sọ bẹ́ẹ̀ pé wọ́n láta sẹ́nà sí bákan nínú dúnyá ọmọ tí ń wí ní gangan wọ́n á máa mú gbogbo àwọn ọ̀rọ̀ báyìí wá sí ọkàn ẹlòmíì náà wá rò pé wà ọ̀rọ̀ tí lágbájá sọ yìí òdodo ni lágbájá tàbẹ̀dò lóòótọ́ ni àwọn jọ jáde skul ni ṣé iṣẹ́ oṣù náà ní lágbájá sí tó fi wá kó adúrú ilé tó kọ́ ni sọ̀rọ̀ náà bá ní ọ̀dà òun fẹ́ fi ọ̀kan kún èjì wọ́n wá gba ọ̀dọ̀ àwọn aláwo lọ àbáwọn oníṣègùn tí wọ́n máa ń ṣe oògùn owó yóò bá lọ ṣògùn owó wa dé tó tọ́ ìbolówó ti dé òun nìkan ló máa yé àtàwọn tí wọ́n bá ràn lọ́wọ́ ó lè wá ná owó yìí fún bóyá ọdún 5 àbọ̀dún 10 yóò bá kú bí ẹlòmíì lo ìyàwó rẹ̀ fi ṣògùn owó ẹlòmíì lo ọmọ ẹ̀ ẹlòmíì lo àbúrò ẹ̀ ẹlòmíì lo ìyá rẹ̀ ẹlòmíì lo bàbá ẹ̀ látara kí ni àìní sùúrù. Ó ṣe é ṣe kó yá sí pé kó ti wá lu kádàrá rẹ̀ gan pé yóò lówó láì ṣògùn owó. Kò sóògùn owó kan tó lè ṣe tó lè nírú owó rú àwọn Dangote ni. Kò sóògùn owó kan tó lè ṣe tó lè tó rú àwọn Bill Gates. Ibo làwọn ti rówó wọ́n ń ṣòwò ìyá rẹ̀ ti jẹ wọ́n lórí ẹ̀ wọ́n pẹ́. Sùúrù làwọn náà ṣe gbogbo ẹ̀ tẹ́ bá rí tó wà successful láyé lẹ́nu ní orí fíìlì kan tó bá wà kẹ́ mọ̀ yí pé kì í ṣe pé success ó kàn wá bẹ́ẹ̀ o success requires patience. Success kì í wá by accident, no. So it requires sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù kó tó di pé òun lọ́wọ́ bá ń sọ fún wa bí yìí pé lóòótọ́ tabala wà kankan ṣùgbọ́n ká ṣe sùúrù lọ́jọ́ kan sọ pé inna Allaha ma'a sabirin. So Ọlọ́run tó fi inna síbẹ̀ certainly truly dájúdájú Ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn onísùúrù. Sọ́bìrún ó jẹ́ fáìlì látara vabu sọ́bàrà yẹ́sìbìrù sọ́bùrán sọ́bìrún. So ó gbé méjèèjì wá. Ista'inu bis sabr. Sabr masdar. Sabiru fa'il láti bí sabara. Ó wá jẹ́ jamu níbí. Jamu mudhakkar salim. Sabiru, sabirani, sabiruna. Ṣùgbọ́n níbí ó wà ní ọ̀dọ̀ ìdọ́fà ló jẹ́ kó wà ní sabirin. So nínú àyà yìí Ọlọ́run bá ń kọ́ alẹ́ kọ́ pé òun máa ń bẹ pẹ̀lú àwọn onísùúrù. Òun máa ń bẹ pẹ̀lú àwọn onísùúrù. Ẹ jẹ́ ká máa ṣe sùúrù torí pé sùúrù ẹ tó bá ní sùúrù òun ni ojogun ayé. Ẹni tí ó bá ṣe sùúrù tó ń kánjú yóò padà dojú délẹ̀ ni. Tí a bá tún wo in another chapter a rí ibì kan nínú Suratu Zumari Ọlọ́run tún sọ níbì kan bẹ́ẹ̀ pé innama yuwaffa sabiruna ajrahum bighayri hisabin.
ẹ̀rí àdátì sí pé ẹni tí àwọn tí wọ́n jẹ́ onísùúrù wọ́n á fún wọn ní ẹ̀san wọn without account. Wọ́n á gbẹ̀san ẹ̀san tí wọ́n gbà kódà oore tí wọ́n máa rí níbi sùúrù tí wọ́n ṣe àwọn kò ní lè ṣe àkáǹtì oore tí àwọn Ọlọ́run ọba tá a ṣe fún wọn. Nǹkan tí Ọlọ́run ọba ń try láti sọ fún wa bí ni pé reward ó wà fún àwọn onísùúrù. Gbogbo àwọn tó wà láyé tó sọ fún wọn pé ẹ máa kírun, ẹ máa gbààwẹ̀, ẹ máa yọ sàká, ẹ máa ṣe gbá, ẹ máa ṣàwó kankan. Gbogbo reward yẹn nígbà tí wọ́n bá kú tí wọ́n dẹ̀ ṣe dáadáa láyé, Ọlọ́run ọba yóò san wọ́n lẹ́san. Ẹ̀san òun náà ni àlìjẹ́nà. Ṣùgbọ́n ní ayé tá a wà yìí náà, ẹni tó bá ṣe sùúrù, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ṣe sùúrù wọ́n máa ń padà ń dúpẹ́ fún Ọlọ́run ọba lórí ọ̀rọ̀ ilé ayé wọn. Tí a bá tún wọnú Suuru-Key Quran 11 verse 105, Ọlọ́run tún sọ̀rọ̀ sùúrù níbẹ̀ yẹn náà. Ó ní wasbir fa inna Allaha la yudi'u ajra al-muhsinin. Ṣe sùúrù. Be patient. Ṣe sùúrù. Dájúdájú Ọlọ́run ọba kì í rá ẹ̀san àwọn olùṣe dáadáa. Ọlọ́run ọba kò ní rá láre. Gbogbo ẹni tí bá máa ń ṣe dáadáa tí ò tí wàá rí ẹ̀san kankan gbà lọ́dọ̀ àwọn tó ń ṣe dáadáa sí, kó má mẹ́kàn. So kó sì má fọkàn sí wípé àwọn tó ń ṣe dáadáa sí àwọn ni wọ́n máa san ẹ̀san dáadáa tó ń ṣe. Kó má retí ẹ̀san lọ́dọ̀ àwọn tó bá ń ṣe dáadáa sí, torí pé Ọlọ́run ọba kì í rá ẹ̀san gbogbo ẹni tó bá ń ṣe dáadáa. Ọlọ́run ọba kì í rá láre. Kò ní lọ lásán. Ṣùgbọ́n sùúrù nǹkan tó korò ni. Patience is bitter. But its fruit is sweet. Èso tó máa ń mú jáde nǹkan tó dùn gidigidi ni fún ẹni tó bá ṣe sùúrù. Àwọn ọ̀jọ̀gbọ́n kan wọ́n ní the two most powerful warriors. Tó bá bí pé àwọn nǹkan méjì wo ló jẹ́ nǹkan tó jẹ́ pé òun ló jẹ́ the most powerful warriors tí wọ́n jẹ́ jagunjagun tó yẹ pé àwọn náà lágbára jù ní gbogbo ilé ayé tá a wà yìí. Kì í ṣe Amẹ́ríkà, kì í ṣe Russia, kì í ṣe China. Nǹkan méjì tó lágbára jù tó ṣe pé tó bá ti lè ní, tó sì maintain ẹ̀, tó sì mọ̀ wọ́n ṣe lò wàláì ó jogun ọ̀pọ̀lọpọ̀ nǹkan nílé ayé tá a wà yìí, ó sì tún ní ọ̀run. Kí ni nǹkan méjì náà? Òun náà ni patience and time. Ẹ máa wo ẹni tó bá ní sùúrù. Àwọn èèyàn wọ́n máa bú, àwọn èèyàn máa yàn jẹ, àwọn èèyàn máa ní ọ̀dẹ̀ ni wọ́n yìí, wọ́n ṣe gọ̀ báyìí. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbin ni wọ́n máa fi lọ̀ ọ́. Ẹni tó tó bú yóò bú, ẹni tó tó bú yóò bú. Wọ́n sọ̀rọ̀ sí àwọn èèyàn, wọ́n gbogbo àwọn nǹkan ẹ̀gbin wọ́n máa dá sí lára. Yóò máa wò báyìí. Kì í ṣe pójú rẹ̀ fọ́ o, kì í dẹ̀ ṣe pé nǹkan ṣe làákàyè. Yóò máa wá wòye.
because kí lẹ́ni yẹn ní ó ní ìfaradà. Ìfaradà òun tún lágbára ju sùúrù lọ. Yorùbá ó mọ̀ wípé sùúrù ó wà then ìfaradà tí sùúrù bá ti pọ̀ jù òun ní máa di ìfaradà. Lágbájá ọmọ faradà ni. Tó bá ti sọ pé ṣe sùúrù tán, tó bá yá Yorùbá yìí gbólóhùn yẹn padà sí ìfaradà. Ó faradà ni. So ìfaradà ó yàtọ̀ sí sùúrù. Ṣé wá rẹ̀ tó bá ní sùúrù táwọn èèyàn ń sọ̀rọ̀ sí lára àbí táwọn èèyàn kan tó ń yan jẹ tó ń ṣe gbogbo ẹ̀, òun ti gbà pé àsìkò fẹ́ẹ́ tó já sí pé nígbàkigbà tó bá fẹ́ revenge àbí àwọn èèyàn ti rò ó pin pé kò lè jẹ́yàn láyé, wọ́n ti bú, wọ́n ti ṣe gbogbo ẹ̀bọ̀, òun mọ̀ nǹkan tó ń ṣe, àsìkò wá tó tí Ọlọ́run wá dé. So táìmù yẹn ẹ rí wípé gbogbo àwọn tí wọ́n ti bú, gbogbo àwọn tí wọ́n ti fi ẹ̀gbin lọ, wọ́n wá sọra wọn di ẹrú ẹ̀ ní túláàsì. Ó tún wá báwo náà wọ́n ṣe fẹ́ súnmọ́. So ìdí nìyí tó fi já sí pé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ní sùúrù, àwọn èèyàn máa ń wò wọ́n bẹ́ẹ̀ ni pé wọ́n gọ̀. Àwọn onísùúrù wọ́n máa ń ṣe bí ìgbà tí wọ́n gọ̀ ni wọ́n à gọ̀. Wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Ṣé rí àwọn tó bá ní sùúrù ẹ lè bá wọn jà láíláí kẹjàre. Ẹ jẹ̀bi ni. Kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí. Ẹ lè bá onísùúrù jà kẹjàre. Because gbogbo àwọn nǹkan tẹ́yìn ń ṣe fún yóò rí, àbí ká sọ pé ó ń rí, bọ̀ kò ní sọ̀rọ̀. Yóò máa wé gbogbo ẹ̀ mọ́wọ́ báyìí. Yóò máa wé mọ́wọ́. Ọjọ́ tó bá máa ya lóyún báyìí. So ẹ rò pé òun gọ̀ ni. Níjọ́ báyìí tó ṣe báyìí. Níjọ́ báyìí lásìkò báyìí tó hùwà báyìí. Níjọ́ báyìí lọ́dún báyìí tó ṣe báyìí. Yóò dẹ̀ máa kó àwọn evidences jáde. So àwọn tí wọ́n bá rí àwọn àgbákò àtàbúrú táwọn èèyàn ti ṣe fún un tó dá sí pé kò sọ̀rọ̀, tó bá bẹ̀rẹ̀ sí kó gbẹ̀ jáde lẹ́yọkọ̀ọ̀kan, gbogbo àwọn tó bá ń bu, bóyá èèyàn kan ti ń bu tipẹ́tipẹ́, ó wá kàn ṣàdédé bu lẹ́ẹ̀kan, ó bu ẹ̀yẹ lẹ́ẹ̀kan ṣoṣo, àbí kó bu tayọ ààlà. Àwọn èèyàn bá fẹ́ dá lẹ́bi, yóò wá kó àwọn àgbákò evidences jáde. Ẹnu àwọn tó fẹ́ bu ẹnu wọn máa wọ hò wá. So ó ṣe adúrú nǹkan tó báyìí fún lágbájá báyìí. Okay, why tí wọ́n wá sọ̀rọ̀ láti jọ ìpé ṣe nǹkan báyìí fún ní àsìkò tí tó ní. Àsìkò ló tó nísìn ló jẹ́ kó wọ́n máa sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, ta ló jẹ̀bi ta ló jàre. Ni ọ̀jọ̀gbọ́n yìí fi sọ yìí pé nǹkan méjì tó wà powerful jù tó já sí pé ọmọ ènìyàn ó lè fi jà, tó lè ní gẹ́gẹ́ bí irinṣẹ́ tó wà powerful, òun náà ni patience and time. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ́ ní làákàyè, ẹ ronú sí i. Then àwọn ọ̀jọ̀gbọ́n kan àwọn náà tún ní wọ́n ní ẹ̀rí a man who is a master of patience is master of everything. Gbogbo ẹni tó bá ti já sí pé kò sí situation tó lè bá láyé yìí, ó lè control emotion intelligence ẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí ó lè control. Ọ̀gá ni. Ó lè má yí ọ̀tíjọ́ tó bá máa yọ sí ẹ mọ̀ pé master ni. Ẹni tó bá lè master, tó ní kápá lórí sùúrù
tí ìbínú ni ìdàkejì sùúrù. Tí sùúrù bá ti pọ̀ tó ti ń di sùúrù ni Yorùbá pè ní ìfaradà. Ẹ rí pé àwọn Yorùbá àwọn náà wòye lọ wọ́n wòye bọ̀ wọ́n ní sùúrù òun ni oògùn ayé. Ilé ayé tá a wà yìí ó ń ṣàìsàn. Tó bá rí kí ni oògùn àìsàn tí ilé ayé yìí ń ṣe. Àìsàn tí ilé ayé yìí ń ṣe, àìsàn oríṣiríṣi ló bá, ṣùgbọ́n oògùn ẹyọ kan ṣoṣo tẹ́ lè lò tẹ́ lè fi wo àìsàn tó bá ilé ayé òun ni kí ni sùúrù. Àwọn Yorùbá náà sọ bẹ́ẹ̀, wọ́n ti ronú jinlẹ̀ kó tó di pé wọ́n sọ ọ̀rọ̀ yìí. Àwọn Yorùbá wọ́n lọ wọ́n bọ̀ wọ́n tún wòye wọ́n ní tí wọ́n bá rí kí ni nǹkan tó jẹ́ ìwà tó dáa jù ní gbogbo wa. Ṣẹ́ni tí máa búyàn lówó kí èèyàn máa tọrẹ sóhun ni ìwà tó dáa jù, àbí kí èèyàn máa gbàlejò, àbí kí èèyàn máa fáwọn èèyàn láṣọ, àbí kí èèyàn máa fáwọn èèyàn lóúnjẹ. Yorùbá ní rárá. Tó bá ní ìwà wo ni a lè pè ní bàbá ìwà, gbogbo ìwà tó nǹkan mìíràn máa wù láyé èwo ni bàbá gbogbo wọn, òun náà ni sùúrù. Ó jẹ́ kí Yorùbá sọ pé sùúrù ni bàbá ìwà. Ọ̀rọ̀ kì í síbẹ̀ o. Sùúrù òun ni bàbá ìwà. Ǹjẹ́ wọ́n lè ṣe é? Ǹjẹ́ mi lè ṣe é? Mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí àwọn kan tí wọ́n máa ń ṣe sùúrù débi pé wọ́n á sún wọn títí wọ́n fi sún wọn kan ògiri. Tó bá sún wọn kan ògiri, tó bá yí ojú padà, á wá máa bú wọn. Á tún wọn sọ̀rọ̀ sí wọn pé ìbínú tí wọ́n ti wá bí ti pọ̀ jù. So lágbájá ṣe àdúrú kan báyìí fún ọ. Sùúrù òun ni bàbá ìwà. Patience is the father of character. Àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀. Àwọn Yorùbá wọ́n lọ wọ́n bọ̀ wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní onísùúrù ló lè fún wàrà kìnìún. Onísùúrù ló lè fún wàrà kìnìún. Ṣé pé kìnìún ẹranko kan ní tó lágbára tó ṣe pé kódà olójú ọlọ́dẹ tó lè débi tí wọ́n wà. Ṣùgbọ́n wọ́n wá wòye wípé ẹni tó bá àwọn ọlọ́dẹ kan wà tí wọ́n ti master gbogbo ìwà kìnìún. Wọ́n gbà pé àwọn àsìkò kan bẹ tó yá sí pé ọmọ ènìyàn ó lè súnmọ́ kìnìún, abo kìnìún, tó dẹ̀ máa fi sùúrù láti máa fún wàrà rẹ̀ tí kìnìún ó sì ní pàjẹ́, tí kìnìún ó sì ní ṣe àbúrú fún. Ṣé nǹkan tí Yorùbá gbà lérò rẹ̀ àbí àkàwé ọ̀rọ̀ ni? Àkàwé ọ̀rọ̀ ó wà, àlàyé ọ̀rọ̀ ó wà, àsọyé ọ̀rọ̀ ó wà. Nǹkan tí Yorùbá ń sọ ń bẹ́ẹ̀. Onísùúrù ló lè fún wàrà kìnìún. Ọ̀rọ̀ kì í síbẹ̀ látara pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà kan wà lọ́wọ́ àwọn ẹ̀dá níláyé tá a wà yìí tó já sí wípé a ti wòye pé nǹkan kan wà tí ò ṣeé ṣe àbí tí ò lè possible mọ́. Ṣùgbọ́n àwọn onísùúrù àwọn èélú sí hope. Ẹni tó ní sùúrù tó bá ń wà nǹkan kan tí nǹkan yẹn ṣe pàtàkì sí, kò ní lose hope. Níbi tí àwọn kan ti ṣe sùúrù ọdún kan tí wọ́n lose hope, níbi táwọn kan ti ṣe sùúrù ọdún méjì
tí wọ́n ní kíní o àwọn òròpó ṣíṣe ibi táwọn mi ti lose hope lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn ọdún mẹ́rin lẹ́yìn ọdún mẹ́wàá kódà lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọkọ àti ìyàwó mi lápèjúwe wọ́n lè fẹ́ra wọn kán máa wá ọmọ wọ́n ń wá ọmọ wọn wá rọmọ bí tí ọkọ bá ṣe sùúrù dáadáa ó lè wò pé ìyàwó òun yìí kí ló lè fà á tí kò bí ọmọ òun sì lòun jàbálẹ̀ rẹ̀ kí sọmọ níranù but kí ló wá dé táwọn wá wá ọmọ títí tán lọ́mọ so lẹ́yìn bí ọdún márùn kan ẹlòmí lè ṣe sùúrù ó lè ṣe sùúrù ọdún mẹ́wàá òpin lẹ́yìn ọdún mẹ́wàá tíyàwó wọn bá ti lò lóyún tí ò bímọ báyìí òun máa fẹ́ lòmí tó bá fẹ́ lòmí tí ó bá lè ṣe sùúrù kó máa kó lọ ẹlòmí ò ṣe sùúrù kò ní kọ̀yàwó rẹ̀ á lò máa ṣe sùúrù náà ó lè jẹ́ lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmí fẹ́ obìnrin tó pé lẹ́yìn after 20 years tó bí ọmọ kò ní jẹ́ kí ọmọ táwọn wá yẹn kọ́ da ìgbéyàwó yẹn rú àwọn ẹlòmíì ní sùúrù débẹ̀ ẹlòmíì ní sùúrù débẹ̀ and ṣùgbọ́n àwọn tó lè ṣe wọn pọ̀ ṣùgbọ́n àwọn tó lè ṣe wọn pọ̀ so tá a bá ti rí àwọn kan tí wọ́n lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan tó já sí pé àwọn èèyàn díẹ̀ ló lè ṣe irú àwọn ìfaradà bẹ́ẹ̀ Yorùbá ó sọ pé onísùúrù ló lè fún wàrà kìnìún àbíyàn kan tó yẹ pé ọjà lágbára nínú ìlú àbójúlówó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè súnmọ́ àbíyàn kan tó yá sí pé ìkà ni àbíyàn kan tó yá sí pé àwọn èèyàn láti gba nǹkan lọ́wọ́ ẹ̀ ó ṣòro onísùúrù ó sọ pé ẹ fi rán òun ẹ dáadáa òun so yóò ṣe sùúrù títí tí ó fi sọ ẹnìyẹn dọ̀rẹ́ ara ẹ̀ wọ́n lè sọ rẹ́ fún bí ọdún mẹ́wàá fún ogún ọdún tó ṣe pé nǹkan tó fẹ́ gbà yẹn ó ti mọ̀ ọ́n so wẹ́rẹ́ nǹkan táwọn èèyàn ní kò ṣeé ṣe yóò sì gbà jáde lọ́dún tọ̀ ọ̀rọ̀ kì í sí abẹ́ onísùúrù ló lè fún wàrà kìnìún ẹ̀yin tẹ́ bá jẹ́ olóye tẹ́jú nílàákàyè lẹ lè gbọ́ ọ̀rọ̀ yìí yé àwọn Yorùbá wọ́n lọ wọ́n bọ̀ wọ́n tún ronú sùn wọ́n fojú sunùkùn wọ́n fi wo ọ̀rọ̀ kan wọ́n wá rí wípé kí nìkan tó lérè jù nílé ayé tá a wà yìí ṣé kéèyàn ṣòwò kó jèrè òun ni èèyàn fi lè rí èrè ilé ayé yìí jẹ ṣé kéèyàn kàwé kó ní sátífíkẹ́tì tó dáa lọ́wọ́ kó níṣẹ́ gidi lọ́wọ́ ló lè fi jèrè ilé ayé yìí àwọn Yorùbá nínú wọn wá ní kí ni nǹkan tí èèyàn fi lè jèrè gbogbo nǹkan tí èèyàn fẹ́ ní ayé ìtọ́wọ́ rẹ̀ fi tẹ̀ àfi sùúrù wọn wá ní sùúrù lérè sùúrù ó ní èrè kódà àdúgbò kan wà tí ń jẹ́ bẹ́ẹ̀ ní Èkó ní sùúrù wà ní sùúrù lérè sùúrù ó ní èrè odidi ọ̀rọ̀ níwọ̀nba tí ìtumọ̀ rẹ̀ tó fẹ̀ sùúrù lérè nítòótọ́ ṣùgbọ́n ò lè mọ nǹkan tí wọ́n wí until you found yourself in a very critical situation ní ó jẹ́ kó mọ̀ nǹkan tí wọ́n pè ní sùúrù ó lérè tó ń bá ń wo àwọn kan gẹ́gẹ́ mo sì sọ pé àwọn kan wọ́n jólówó àwọn kan wọ́n
wọ́n jẹ́ èèyàn pàtàkì láwùjọ. Àwọn kan philosopher ni.